ẹ bá mi yá yàwó kan bójọ́mọ̀ ṣe kéré. gbọ̀njọ́rò ẹ bá mi wá yàwó kan bójọ́mọ̀ ṣe kéré. òkòdí ńlá òkòdí rẹ̀bẹ̀tẹ̀ ìdí àgbẹ̀ ní jù sẹ́wọ̀n ọba kó gbé yẹn gorí ẹ̀. òkòdí ńlá ìdí rẹ̀bẹ̀tẹ̀ àwọn gbọ́ngàn ní jù sẹ́wọ̀n ọba kó gbé yẹn gorí ẹ̀. jàre o ẹ bá mi wá yàwó kan bójọ́mọ̀ ṣe kéré. ọmọ wírì mi àkọ́dí ńlá. àkọ́dí rẹ̀ bẹ́tẹ̀ ìdí àgbẹ̀ ní jù sẹ́wọ̀n ọba tó gbé yẹn gorí ẹ̀. ọ̀rẹ́ mi Amẹ́ríkà ń pè wá o àlọ́ ìlú London ń pè wá o. ìlú Amẹ́ríkà ń pè wá o. ìlú London ń pè wá o. kájọ ṣiṣẹ́ ká lówó lọ́wọ́ o. kájọ jèrè ọjà. ìlú Dubai ń pè wá o. ìlú Canada ń pè wá o. lọ́la aláwùsà ti ta ọ̀rẹ́ mi bàbá wúrà ọlá. àná ọmọ ìmọ̀ sá àlùjọ ní kó máa lọ. àjí àṣìṣe wíìrì ní. ọkọ̀ ìyálé wa múdà láti. ọkọ̀ alájà Fatimata. ọ̀rẹ́ mi bàbá Yétúndé wúri ní bàbá Bísọ́lá. bàbá wúrà ọlá tó ń ṣègbéyàwó lọ́jọ́ ẹni. bàbá Ìṣàtù. bàbá Ṣéhù olókọ̀ọ́ba. bàbá Síjú níyàn mi. bàbá wàhù mi. wọ́n náwó wíìrì. bàbá Ìràtù mi wọ́n náwó wíìrì. Àjì Àṣìṣe Wàsíù lọ́yà ló náwó. legal practitioner Barrister Wàsíù mi ọmọ wíìrì tí mi àníyò. akọni níwájú adájọ́. ìwọ náà wà á di sàn bó wọlá ọlọ́run ọba ṣe o. wà á di sn. Barrister Wàsíù títí ni wọ́n ṣe. Ridwan ẹja kiri bí tó jẹ́yà ogun ṣoṣo. Barrister Wàsíù máa bá ẹ délé. ọmọ wíìrì di ìjó fún mi àlùkílẹ̀ lọ́wọ́ yọdé. ìfúnjọ owó Wàsíù máa bá ẹ délé. olùdára lọ́wọ́ ẹ̀ àwọn adéròjú. Barrister Wasiu ọmọ ti Sàlájì Azeez.
ṣe ń bá mi tọ́jú. wọ́n náwó gbogbo napep pátápátá. ó ti napep pátápátá. Muraino, director of focus. Omele o omele ìlú padà omele. Ibùdókòwò Muraino Wasiu Ridwan, director of focus tọ́jà tuntun ṣe. Èyí mẹ́nu ogun tó jẹ́ Wasiu mi. Sún síwájú Muraino tọ́lọ̀ òun dálọ́lá ọjà tuntun ló gbẹ́gbẹ́ wọ èèyàn o ọkọ̀ Sùlíyàtù mi sùìtì ayáre ọkọ̀ Sùlíyàtù yóò ṣe. Àwọn wúrídì Dr. Aliyu Dr. Abdulrahman máa wọlé o. Báyìí ẹsẹsẹ la máa mú Dr. Abdulrahman náà wúrídì. Bàbá àbèjì pẹ̀lú Àyìndé Rashidi ọ̀kọ̀ọ̀kan. Haji Abdulrahman bẹ́ẹ̀ làlájà náwó olórí ẹbí wa lóbìnrin mọ́gájì ìyá mi lóbìnrin lákòólé wíìrì ẹ tọ́jú Amúdálátù mi ọmọ rẹ̀ àyà wíìrì mi àlè ẹ̀gbọ́n táwa Júdà yóò ṣe. Bàbá ti rí wọn làwọn ń pọ́n wọn lé àwa ò mọ́ wọn lélẹ̀ méjì. Bàbá ti rí wọn làwọn ń pọ́n lé àwa ò mọ́ wọn lélẹ̀ méjì. Àsámọ́rẹ́ èṣù ní ìṣẹ̀lẹ̀ ìmọ̀ jẹ́ ẹ̀yin àfibí sólóore ọ̀hún bú ọlẹ́yìn ọlọ́run ló má lè dá ọ ọlọ́run ló má lè dá ìláyà dáadáa. bó bọ́s manager máa wọlé gbogbo lọ́rin. tímọ́tímọ́ aláṣẹ abaseki orí yìí ti ọba pẹ́sà hùn ó kárí ọmọdé ṣeun. máa ń gbèsè yìí kọ̀ọ̀kan. máa ń gbèsè ní kọ̀ọ̀kan. gbogbo brothers petroleum yẹn ṣe Amúdálátù mi àdúgbàdé owó wa kó máa lọ bẹ́ẹ̀ yọ dé. ọmọ rẹ ní ìta ògùn bọ́ yé mọ́jà tó nìdí àpẹ́ ààrẹ màmá wúrà ọlá tó di ìyàwó ayáwúrí dí mi àlè bó bá sọ àníjà máa wọlé o
ṣe mo dúpẹ́ Bùkọ́lá. Ọ̀yọ́ wa lè jẹ̀bù mi mọ́ blessing ara wa ni. Ọ̀yọ́ wa lè jẹ̀bù mi mọ́ blessing ara wa ni. Awo Aliyu wiri digile bam 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 bam. Nítorí Bọ́lá ọmọdé Bọ́lá ìmújọwọ́ Bọ́lá. Aláṣẹ ọ̀bán ọ̀kọ̀ọ̀kan ní mákì gbogbo yín délé o. Bọ́lá ọmọdé Bọ́lá. Ìmújọwọ́ mi Bọ́lá. Bọ́lá Bọ́lá ọmọdé Bọ́lá ọkọ Susi. Ṣé ń tọ́jú Adélẹ́yẹ Owen. Àwọn MC Alúgbìlà ọba. Àwọn Bọ́lá ọmọdé Bọ́lá ẹ̀ka wọn nọ́mbà 1. Àwọn MC wọn mọ̀ pé Bọ́lá ọmọdé Bọ́lá. Àwọn tẹ MC Alúláwọ̀ èyí bùjọ owó mi. Àwọn tàgbọ́lù wájẹ́. Ọmọlẹ́mu wa gbẹ̀rún. Ọmọlọ́run àgógó àsìgbà ní tọ́nà tó mù. Tí n bá kíyàn tí n bá ti kórì kìí kì í tẹ́ mi lọ́rùn tòde wálé. Ẹ jẹ́ ká mọ ibi tí kálukú bí lọ́n sí. Ọmọ olómọ àgbẹ̀rún lọ́rọ̀ agogo yọ̀dé. Bí tadé rọ́jú onílù kó fún wa. Ìtàkùn ní onílù ká máa jó. Ọmọ olómọ àgbẹ̀rún. Ọmọ lọ́rọ̀ agogo wọn mọ̀ pé. Àwọn agbóluwà jẹ́ ọlọ́yàyà. Èyí fún jọ̀wọ́ mi. Ọmọ apá sásà mọ̀mọ́sá. Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìjàgbóró ní tìló gbàdàn. Ìlú Tàyíndé Síkírù náà rè ọmọ àgbájé lọ́lá. Agbójúwọlé ó ní tèmi ọ̀. Ọ̀jọ̀gbọ́n ó. Agbóluwà jẹ́ ó ní tèmi ọ̀. Ọ̀jọ̀gbọ́n ó. Bọ́ńtọ́jú wà lílà o. Èyí fún jọ̀wọ́ mi. Ọmọ olómù wà pẹ̀rọ. Ọlọ́run agogo. Àsìgbà nítọ́nà tó mú. Èyí mẹ́nu gún mi àlùlà ọmọba. Adélẹ́yẹ jó fún mi tèmi náà jó fún ẹ. Adélẹ́yẹ jó fún mi tèmi náà jó fún ẹ. Àtà ọjà àlùlọ bí ìtàdérọjú àlùkílẹ̀ àlùlẹ́rà ìlú ògòdó Adélẹ́ mọ wọn lọ sọgbọ òròkì ìlú tàkà ọjà ó sọgbọ wá sí ìmọ̀ ìlú arọ. Àwa bí ń Bọ́lá ọmọ oníjẹ̀bú aláàrẹ̀ mi. Adémọ́lá títí ni wọ́n mọ̀ ṣe dùpẹ́ Òdémọ́lá ọba mọ́ fi kú ìyàwó Adémọ́lá. Dèmó Démọ́lá. Dèmó Démọ́lá. Dèmó Démọ́lá. Dèmó Démọ́lá. Aláṣẹ ọba ń security Adémọ́lá ọmọ ọba mo gbà fún ẹ tó ń ṣe wọn mọ̀ ṣe wọn. Dèmó Démọ́lá. Ọmọọba níjẹ̀bú Òde mo bá kẹmọ ṣeré níjẹ̀bú. Dèmó Démọ́lá. Dèmó Démọ́lá. Mẹ́lẹ̀ fi Ìjẹ̀bú ṣe. Mẹ́lẹ̀ fi Ìjẹ̀bú ṣe. Mẹ́lẹ̀ fi Ìjẹ̀bú ṣeré. Mẹ́lẹ̀ fi Ìjẹ̀bú ṣeré.
ẹni tó bá fi Ìjẹ̀bú ṣeré owó àwọn ìkọ́kọrẹ́ wọn gàrí àwọn epo pupa wọn bàbá Ìjẹ̀bú relé bàbá Ìjẹ̀bú relé. Ìjẹ̀bú jìnnà tá a bá ti dé Ìbàdàn bàbá Ìjẹ̀bú relé.